Kọ́ládé ẹ̀ka mi kọ́ ọmọdé mo wà á lé. Kọ́ládé kí ni? Ṣáájú mi kí ló ṣe? Pẹ̀lẹ́ Kọ́ládé. Kọ́ládé mo bẹ̀ Kọ́ládé ti pa mí. Kọ́ládé ti pa mí. Kọ́ládé ẹgbẹ́ mi Kọ́ládé. Ìwọ ṣó rí wíńdò yìí wà á ṣá dédé ògiri wà á yọ wíńdò ẹ̀ wà á sọ kálẹ̀ báyìí nítorí ojú wíńdò yìí gangan ọ̀rọ̀ máa bá gbé òkú ẹ̀ jáde. Ẹ sọ kálẹ̀ tẹ́lẹ̀. Sósì lẹ̀. Bàbá Mọ́gàjì, òkú bàbá yóò ti gbọ́dọ̀ pẹ̀ nílẹ̀. Àwọn olùkú mi lóde wà níbojì. Ẹ jẹ́ kó tètè máa gbé lọ. Súfì, ọmọdé rẹ̀ wọnà. Ṣé ìwọ kò mọ̀ pé ọkùnrin bá kú sílé obìnrin? Ó ní èèwọ̀ láti pé kán gbẹ̀gbẹ̀rún náà jáde. Ojú wíńdò rán ń gbérú òkú bẹ́ẹ̀ jáde. Àmọ́ kọ́ igbe jáde àfi kọ́ nà dáadáa apá ìbáwà lára rẹ̀ kó gbé dọ́dọ̀ Elédùmarè ìyẹn rẹ̀ kò ní jẹ́ kó ṣe irú rẹ̀ mọ́. Ọkọ mi pẹ̀lú bó ti gbọ́ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ ṣàánú mi. Aya mi fún àǹfààní gbogbo wa náà wá ṣé ìwọ kò mọ̀ pé bàbá ṣe orò yìí bàbá gbẹgbẹrún nà kọ́ọ̀n dẹ̀ nà irú nǹkan bẹ́ẹ̀ àkùfàrò máa ń fà o àbí ká nà dáadáa ká dẹ̀ gbé gbojú wíńdò. Ó mà ṣe o. Kọ́ládé ibi tó bá lé ayé ẹ dé tí o bá dé ọ̀run ìwọ náà wà máa rìn. Bàbá Mọ́gàjì tó bá jẹ́ pé àfi kí wọ́n ṣe ètùtù yẹn kí wọ́n tó lè sin bàbá rẹ̀ ẹ jẹ́ kí wọ́n tètè ṣe ní kíákíá. Ìwọ ó yá gbàdígà ẹ̀ kó wá wú nínú ẹ̀ kó gbé nínú ẹ̀ sọ́kà ìwọ kọjá síbẹ̀ kó ṣí pítípítí kó bá dán nǹkan kan mọ̀ pé wá. Òfẹ́ ní kìíní sọ nípa kó nà dáa. Kí ni? Kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan kan ló pariwo láti ojú oorun báyìí. Kí ló ṣe? Mo ń lálàá ni. Àlá. Irú àlá wo ni? Màmá sọ fún ẹ tó bá dàrọ. Ó dà pẹ̀lẹ́ o. Padà kó sùn.
owó ibẹ̀ tá a jọ sọ ni mo fẹ́ gbà. ṣé mi tí mo fún ẹ. ẹ tí ì fún mi. ọmọ wa mo rò pé mo ti fún ẹ níṣẹ́. èló lélẹ̀. 300 naira. 300 naira owó kí ni. owó ọbẹ̀ nìyẹn at least tó yẹ kó lè fi yẹn sọ̀bẹ̀ tó wọn láàṣọ fún bíi bóyá 3 or 4 days àbí. ṣé torí pé o ti ń fún mi ní 500 naira mo ń gbà mo manage mo fi ń ṣebẹ̀ tó ń láṣọ fún 3-4 days o wá rò pé kò fi 300 naira lọ mí Adéoyè. àbọ̀tẹ̀ ó mọ̀ pé tó bá kú àlọ́wọ́ mi jù yẹn lọ máa fún ẹ náà ẹ̀yìn tó ń tó wò kò sówó mi lọ wò wàṣà kò sówó mi lọ́wọ́ mi náà. kan tó wà lọ́wọ́ ẹ̀ ni gbà lọ́wọ́ mi jọ tó bá ti ń bọ̀ láti ibi iṣẹ́ kó o yà sọ́jà kó o fi 300 naira kó o fi ra nǹkan bẹ̀ wálé fúnra rẹ̀ ó dẹ̀ tó bẹ́ẹ̀ kó má ra nǹkan bẹ̀ bọ̀ torí inú ilé àgbóná mọ́ ẹ. obìnrin ni ìwọ́n mọ bọ́ ṣe ń mánéèjì èmi o Fọlákẹ́ ó lè fi ra tọjọ́ méjì. ọjọ́ wo lèèyàn fẹ́ bọ́ nínú gbogbo rọ̀bọ̀ rí bíi torí Ọlọ́run ẹ́ ṣé wàá ti ẹ̀fí ṣẹ̀dá ọjọ́ kan àbí báwo dẹ̀ ni. ó tiẹ̀ dá inú mi dùn ó dùn inú mi kọ́ wípé ìwọ ni Ọlọ́run fi ìṣípayá yẹn hàn ó láàlá ó dẹ̀ wá fẹ̀nu ara rẹ̀ rọ́ àlá yẹn fún mi bó bá jẹ́ pé irú àwa báyìí la bá pè é lágbájá wa o bó ṣe ń sùn ní ọ̀dọ̀ ìyàwó rẹ̀ tó ń gbé ilé àná yìí o pé ibẹ̀ kò dáa o wà nílẹ̀ mi wípé àfẹ́kẹ́ fẹ́ra yín àfẹ́dàbàrú ẹ̀ irun burúkú ni sọ́ọ́rí tó bá lọ kú síbẹ̀ lóòótọ́ gẹ́gẹ́ bí àlàyé wọ́n á kọ́kọ́ mú ẹgbà wọ́n á kọ́kọ́ nà ẹ̀dá wọ́n á nà òkú ọ̀tá rẹ̀ wọ́n á fi bàjẹ́ tó tó ṣẹ̀ṣẹ̀ wàá tún wá ju onítọ̀hún látọjú wíńdò jáde síta kó bá rí bẹ́ẹ̀ irun burúkú ni o tètè yára sí. ṣé pé bí mo ṣe la ẹ ọlọ́màjẹ kárí tó bá ṣẹlẹ̀ bó ṣe máa rí gan nìyẹn. bó ṣe máa ṣe é nìyẹn pàápàá jùlọ bí wọn bá ń sunlé àná bí wọn ń sunlé àná èyí yàtọ̀ sí bí wọn bá ń sùn lórí àkìtàn èsì yàtọ̀ nú ẹ̀ sọmọ wọn pé lákìtàn. bẹ́ẹ̀ni. ọmọ bí ibi tó ń sùn ṣe rí nìyẹn. ó dà ẹ ṣé bàbá ẹ pẹ́ fún wa máa ṣe nǹkan sí. ó dà ó ṣe mọ́. mo wò inú ilé náà sọ fún mi pé ẹni tó bá fẹ́ rí yín pẹ́ǹtù lè bílẹ̀ wa. alágbo ìmáwá gbé títí ìrọ̀lẹ́ òní mo pé kí n yá sáré bá ṣe. mo ní kí n wá rí yín ní sà nípa ọ̀rọ̀ mi tí mo bá yín sọ ń jọ sí bóyá ẹ ti bá mi rí nǹkan ṣe sí. mo ti fọ̀rọ̀ ẹ̀ lọ àwọn ìjú mi lọ wọ́n dẹ̀ ti ṣàlàyé fún mi ṣé o ṣetán láti gbọ́ òótọ́ ọ̀rọ̀ ṣé ọmọ Yorùbá gidi ni ẹ́ torí wọ́n jẹ́ kí n mọ̀ ní pé sọ̀rọ̀ yẹn dàbí pé káàkó bàrí gú a kò lè ṣẹbọ káàkó bàrà kàlà a kò lè ṣòro káàkó bàrí wọléwọ̀de ẹsẹ̀ nílé wọlé ọba arọ ni kò wálé olíkò ìkòsìmí ogun lílí lọ o ń rẹ̀ kàn wá ìjẹ́ nǹkan tọ̀dọ̀ rẹ ṣó ń gbọ́ ó wá wà líbi kan bóyá èèyàn ti fi tọrẹ o bóyá èèyàn gbàgbé rẹ̀ síbẹ̀ ni àfi kí èèyàn mọ ọ̀nà yóò máa fi la ṣe kí èèyàn máa mú kíní ẹ̀ kó máa jẹ́ kó dẹ̀yìn sọ́dọ̀ olúwa rẹ̀ ó ń ro lé rojútu ọ̀rọ̀ rẹ o kó ronú sí dáadáa o. bàbá Ọlọ́run jẹ́ kí ó dáa fún wa bá ṣe ń gbàdúrà ṣùgbọ́n mi ò rò pé ó tí pọ̀ kó ṣẹ́kù fún mi tó pé màá fúnyàn ní nǹkan mi wà ní rántí ọ pé nǹkan bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ò yé mi sà. ọ̀rọ̀ yẹn dàbí pé bóyá nǹkan ò ti wà níbẹ̀ kó ti pẹ́ kọ́kọ́ èèyàn ti fò àfi ká dẹ̀ fòye gbé kó bá láfòye gbé kó mọ ohun bá jẹ́ àwa fàdúrà ràn ẹ́ lọ́wọ́ wàá gbàdé ẹ̀ sọ́dọ̀ rẹ dédé akórí jẹ́ o akórí mú akórí náà akórí ló kí ọ̀rọ̀ aṣáàtì kan kó fọ oṣù mẹ́fà
máa lówó mi tán lára aṣọ òṣìrò fi ń tàyàn kó wá pọ́n kó ṣá bá aṣọ yẹyàn ti sá sóòrùn dédé yàn kúrò lọ́dọ̀ rẹ wàá jẹun wàá yó á tún ṣẹ́kù ikú rẹ̀ àfẹ́ ẹ̀bẹ́ la ronú sí o. But ẹ jọ sá bóyá ẹ tiẹ̀ lè fún mi ní àpẹẹrẹ kan or something tí mo tiẹ̀ lè fi tó lè sọ mi níyè nípa nǹkan tẹ́ ẹ̀ ń sọ torí mi ò mọ tẹ́ ẹ̀ ń sọ. sórí ohun ìṣẹ́ ni mo lè purọ́ ọ̀hún torí kọ̀rọ̀ kò bá yé mi náà màá tún láàfin lọ àwọn ìjù mi lọ mo ti fọ̀rọ̀ rẹ lọ wọn wí fún mi jù bá lọ wọn pé kí n wí ẹ̀ náà rè yẹn. alágbó yìí máa gbé títí ìrọ̀lẹ́. báwo ni kò pẹ́ tẹ́ jáde òun ni ọkùdé pẹ̀lú mọ́tò kan kí ló fẹ́ fi mọ́tò ṣe èmi náà béèrè wọn sọ fún mi àmọ́ sáńgbà kan wọ́n ṣe tán wọ́n kó àwọn èrò sínú mọ́tò wọ́n lè sọ pé tẹ́ bá ti dé kí n bá wọn fún yín lẹ́tà. Ọmọládé mo dúpẹ́ lọ́wọ́ ẹ fún gbogbo ìrànlọ́wọ́ tí o ti ṣe fún mi èmi ti wá rí i pé ìràwọ̀ wa ò bára mu èyí náà mo ti fi lù sílẹ̀ ti lọ sí lóyún Ọlọ́run á fún ẹ ní ọkọ tí ẹ mi ní Kọ́ládé. Kọ́ládé o ṣe. Sir. Yes, sir. Ẹ jọ̀ọ́ sir, problem wà o. Problem? Kí tó? Mo ṣẹ̀ṣẹ̀ rí wípé àwọn lẹ́tà tẹ́ni kan pín fáwọn èèyàn wípé kán lọ sí ìsinmi ńlé náà wípé orúkọ mi wà ń bẹ̀ orúkọ mi wà ń bẹ̀ ọ̀gá. Mo mọ̀ bẹ́ẹ̀ òye kì í ṣe ìwọ nìkan ṣọlá fún mi ẹ̀yin mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ níwé ìtẹ̀lọ́wọ́ nínú wọn náà ni Mrs. Janet Fìjàbíwá Susan náà pẹ̀lú Ibrahim náà kò gbẹ̀yìn bẹ́ẹ̀ gbogbo ilẹ̀ mọ́ tó ń ṣẹlẹ̀ nínú kọ́mpìnì yìí a ti gbìyànjú gbogbo agbára wa rí pé for now àfikà wa ló ń kó báyìí ká ṣe ká lè má jẹ gbèsè ju bó ṣe yẹ lọ so ẹ bá wa gbà bẹ́ẹ̀ ṣe ti pọ̀. Ọ̀gá ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ mo mọ̀ wípé nǹkan kò lọ déédéé ní company for now you see but ẹ wo ìtẹ́yàn ṣe ń rí gbà yẹn náà ó ní tó ń ṣe ìtẹ́ bá ní ká lọ lé wàhálà ni. sórí Adéoyè gbogbo wa la pity tí ó ṣẹlẹ̀ sí ẹ̀yin workers wa a discuss ẹ̀ ní management meeting a rí pé owó oṣù làjì tá à ń fún yín bá pàtẹ́ ẹ̀ nígbà pẹ̀lú wa gbèsè la tún jẹ pẹ̀lú ẹ̀ fúngbà díẹ̀ kájẹ́kẹ́yìn kan lọlé tí nǹkan bá dẹ̀ ti wà òkè á pè yín padà kò sí problem ṣùgbọ́n. ẹ wò sá ṣe rí èmi personally èmi ò mind o mo lè má gbà láàrin àbí. bí wo bá ní o fẹ́ gbà láàrin àwọn management ò gbàrú ẹ̀ ẹ jẹ́ kẹ́yìn oníkálukú yín ṣì wà nínú ilé ẹ̀ náà tó bá tó àsìkò a máa pè yín padà kì í ṣe wọn nìkan fún ìṣẹ̀lẹ̀ everybody náà nìyẹn mo wá ń promise ẹ pé tó bá kàn wọ́n pé kó máa sọ́fà tí ààyè bá tún ti sílẹ̀ nínú company yìí bá fẹ́ gba àwọn èèyàn padà ó máa pẹ̀lú ẹni kìíní tá a máa kọ́kọ́ pẹ̀ ṣòtìmọ́ má bínú jọ. kí máa lọ lé báyìí. kò sí ní tí mo lè ṣe management decision ni ṣòtìmọ́ má bínú jọ kò sí ní tí mo lè ṣe ní o má bínú sọ́ọ̀rì gan. ìwọ náà lọ bí nǹkan ṣe rí báyìí àṣàdì máa ní gbèsè lọ. Sábòrè
Sabo, Sango. Sabo, Sango, 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 Sango. Sabo, Sango, Sango. Sabo, Sango, 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 Sango. Sango. Sabo, Sango. Sabo. Sabo, Sango, 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 Sango. Sabo, Sango, 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 Sango. Sango, too much time. Sango, 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 Sango. Sabo, Sango, Sango, one more shot, one more shot. Chance, Sango, one more chance. ẹ wò mo ń kánjú màá sanwó ẹnìkan tó kù. lẹ́sẹ̀kẹsẹ̀. Driver, yes. Ìyànà gà ni màá ti bọ́ lọ. Ìyànà kílẹ̀ pé. Ìyànà gà. Bí sọ́kàn àmà bọ́lẹ̀. Wọ́n ìyànà gà o. Ẹnì arákùnrin ẹ wò ibẹ̀ bá ń lọ̀gọ́ rẹ̀ kẹ́ ṣàlàyé. Torí mọ́tò yà wà nírẹ̀ Sangoro ń lọ. Sango bá Sábó lèmi ń lọ. Ṣé kò sí ìyàtọ̀ ní Sábó àti Sango nígbà tẹ́ wo dé gáràjì? Dírẹ́bà. Àbẹ́ ẹ̀ gbọ́? Ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù kí sẹ́ńtẹ̀ lè ṣe mistake. Wọ́n ti ṣe mọ́tò wọn ti ṣe wọ́ nìyẹn. Bóyá kẹ́ jáwọ́ lẹ́nu gáràjì kọ́ lè wọ mọ́tò padà. Kí n tún padà sí gáràjì. Ẹ jọ̀ọ́ ẹ má ṣe yọnu. Ẹ ṣàrọ̀ ajẹ́ bọ́ọ̀lù ní next bus stop. Irú ọ̀ṣẹ́ wo lẹ fi yí mi láàárọ̀ kùtùkùtù báyìí? Ṣọtún àìlẹ̀ fún mi kí tún ṣe máa wérò. Tí bá tún ní kí bá yín dé Sango àti rówó mọ́tò láti tún padà wàhálà ni. Ọ̀nkú ẹ rìn padà sẹ́yìn díẹ̀ ẹ máa gẹ́ẹ̀tì mọ́tò ṣẹ́gbọ́. Again. Hello. Hello ma. Ṣé o ń gbọ́ mi? Ok, mo ti gbọ́. Tó o bá ti gba kinní yẹn, ẹni tí mo ní kókó fún ni kókó fún o. Òun náà ni máa kó fún, mo ti gbọ́ máa kó fún. Ṣé o gbọ́ kan tí mo sọ ni? Mo lẹ́yìn tí mo ní kókó kinní yẹn fún ni kókó fún, kò dẹ̀ má ṣe mistake rárá. Máa kó fẹ́ nìyẹn, mo ti gbọ́. Ẹ̀nà máa kó fẹ́ nìyẹn. Ṣé o ti gbọ́? Hello? Hello? Ṣé o gbọ́ kan tí mo sọ ni? Hello?
ìlú wa ní gbogbo owó tí ẹ sọ báyìí. 10,000 naira lówó yan. 10,000. Bẹ́ẹ̀ni. Ẹ kó fún nọ́ọ̀sì. Nọ́ọ̀sì. Lọ kó yẹn fún Katia. Ok sir. Ẹ ṣe mo dúpẹ́ o. Ṣé o ráyè ẹ lóde? Kíyàn má lè rún ẹ ń ṣẹ́ bó ṣe dàgbà tó yìí kíyàn rún ẹ ń ṣẹ́ tì àti kó dáràn sí ní ọlọ́run ṣàánú. Ó dáa, ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ṣó ti gbọ́? Kò kí n ṣe ojú mi náà, by the time tẹ pè mí tí mo ní kí n receive kọ́ yẹn ní owó wájú ní ọmọ pé kí ni ẹ máa tètè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ má bínú mọ́. Ẹ gbọ́ madam, ṣé lóòótọ́ ni ẹ̀yin náà máa ń pè lásìkò ìgbà tó bá ń drive náà? Dókítà, ṣe bá máa ń ṣe irú ẹ̀ bíyàn bá ń drive kó dẹ̀ máa receive call kò ní níní. Madam, ẹ jẹ́ ká dúpẹ́ pé kò ju bí ó ṣe mọ̀ ẹ́ lọ. Ṣẹ́rí tí èèyàn bá ń drive ẹ máa fi àyè yẹn lẹ̀ fún. Kẹ́rí pé ògbà tó bá ń drive ẹ ní máa kọ́lẹ̀. So ká dúpẹ́ fún Ọlọ́run. Ṣé a lè rí ẹni náà báyìí? Kò sí problem bó ti wà ókè nígbà yẹn láìpẹ́ yọjú sí problem àti stáàjì ẹ̀ ní ọ̀la. Ẹ ṣeun. Mẹ̀lẹ́ báwo lára ẹ̀? Ìgbà tí mo dé ọ̀dọ̀ àwọn nọ́ọ̀sì sí, wọ́n jẹ́ kó yé mi pé wọ́n ti wá sẹ́tù bí ọ. Wọ́n ti sẹ́tù bí ọ. Wọ́n ti sẹ́tù bí ọ. Ó rí pé wọ́n náà sí gan. Ọkú, ẹ pẹ̀lẹ́. Báwo ni ara iṣẹ́ aláìní ti balẹ̀ dáadáa? Ẹ pẹ̀lẹ́. Àǹtí, ọ̀gá mi tí mò ń bá ṣiṣẹ́ tí wọ́n fi mọ́tò ọ̀hún níṣẹ́ lọ́jọ́ yẹn. Ẹ káàsán mà, ẹ pẹ̀lẹ́ mà, ẹ ṣé Ọlọ́run á dúró tẹ̀yìn náà o. Àní, ẹ káàsán àǹtí. Ẹ káàsán, ṣé wàá òkè? Ọlọ́run á dúró tì yín o, Ọlọ́run á wá pẹ̀lú yín. Ṣé mà? Wọ́n ní máa discharge yín lọ́la. Ṣé kò sí problem kankan ṣá? Rárá mà. Ọkàn ní kí n yọjú sí yín ni. Ẹ ṣé gan ni mà. Ẹ dẹ̀ má bínú sí wa o. Ẹ ṣeun. Adé tún máa rí yín. Ẹ ṣeun. Ẹ ti kẹ́. Thank you. Ẹ pẹ̀lẹ́ ọkú. Ẹ ṣé wà ní fírú ilé ìsan fúnra wa o. Ó náà sì gan. Adé, 25,000 naira. Àwọn ọmọ pé 25,000 naira. Àwọn náà lọ tún gbé provision lè fún ẹ. Èèyàn ẹ dúró lọ. Ṣé èèyàn á máa gbàdúrà kó ń rí jàǹbá kó ń lè máa rá láàánú ni? Tó ti wájú bẹ́ẹ̀ ni pé wọ́n tún ti fún mi ní appointment pé kí n wá rí àwọn on the 15th báwọn àti wá nǹkan mi ṣe fún mi. Ọlọ́run á máa bá mi ràn àǹtí mi lọ́wọ́. Sórí on the 15th tán fún ẹ ní appointment yẹn, èmi wò pé bóyá kó bá wọn sọ̀rọ̀ kó kọ́ ẹ bọ́n ṣe ń pẹja kó má máa fún ẹlẹ́ja jẹ, bóyá kó bá wọn sọ̀rọ̀ ṣẹ́ kí wọn náà tiẹ̀ máa rí ibì kan lọ láàárọ̀ kó máa dé lálẹ́ àbí báwo ni. N tó wà lọ́kàn mi gan-an ló sọ yẹn gbogbo dẹ̀ ṣe sọ yẹn náà ní ṣe máa mú ṣe ni ṣáàjẹ́ ká gbàdúrà pé kọ́ lóun ṣàṣe tó dáa. Sórí owó ìbò ṣe wà èmi á yọ owó bàbá láńlọ́ọ̀dù ń bẹ̀ èyí tó kù máa dẹ̀ fẹ́ra oúnjẹ sílẹ̀. Ṣé o tiẹ̀ wà ní fún mi ní ìdá mẹ́wàá kí n tiẹ̀ mú yẹn dání. ìdá mẹ́wàá kọ́ ìdá mẹ́fà ni ìwọ jẹ́ gẹ́gẹ́ bí Ọlọ́run tó ń gba ìdá mẹ́wàá. Wọ́n fún mi lè jàre. lẹ́kì bèbí ẹni ó gba àtẹ́nà ó máa dìde ní. Kò tó pẹ́. Yóò wá pọ̀ báyìí ẹ ṣeun gan
ẹ jọ̀ọ́ ṣé ẹ gbàgbé èyí tí mo tún bá yín sọ yẹn. ṣé ti ṣe. bẹ́ẹ̀ni. mi ò gbàgbé àmọ́ abísí gan ní ọ́fíìsì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bó ti máa ti ráyè láti bá management sọ̀rọ̀ nǹkan tó bá sọ máa jẹ́ kẹ́ gbọ́ kò sí problem. ẹ ṣeun gan. kò tọ́ pé kẹ́ feel free kẹ́ lè feel at home anytime. ṣe gbọ́. ẹ ti kẹ́ ok. ìfẹ́lẹ́ òye mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín ni inú mi á dé dùn tí bá lè bá mi ṣe. ẹ̀yin fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ èmi. bẹ́ẹ̀ni. ok kí ni kan náà. mi mọ̀ bóyá ti rí ọmọ mi níbí báyìí ní gbogbo àtẹ̀tí wa. that lovely young man. òun ló fẹ́ ṣe ọjọ́ ìbí ní ọdún sátidé tó ń bọ̀ yìí wọ́n á fẹ́ kẹ́ bá wa péjọ kájọ ṣayẹyẹ. ẹ fẹ́ kí n bá yín kó drinks or coordinate àwọn tó ń sábà mi. rárá o mo fẹ́ kájọ jókòó kájọ ṣe fàájì ọjọ́ yẹn. kémi bá yín jókòó. bẹ́ẹ̀ni. ẹ ṣe o gladly ni ma in fact ma consider as an honour pé mo bá yín jókòó kí n bá yín péjọ mo rò pé nǹkan kan tó tiẹ̀ lé kan ni ti dùn ní ma fi wà bẹ́ẹ̀ mà. inú mi á dùn a máa rí tí. màá wà ń bẹ̀. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Sheson. Happy birthday to you. We wish you many happy returns of the day. Long life and prosperity. Hip, hip, hip. Oh, hooray! How old are you now? How old are you now? How old are you now, Sheson? How old are you now? ẹni tó wá kàn báyìí ni sì ní kí ọmọ lọ́jọ́ bí kó wá gbé àkàrà òyìnbó tó bá ti gbé àkàrà òyìnbó ọ̀hún tán jíjẹ mímu ó ti wà kí àwa bẹ̀rẹ̀ sí ní lọ jẹun káwa lọ máa ṣe fàájì. bẹ́ẹ̀ni àmọ́ ọ̀rẹ́ mi dúró náà ẹ ṣé mo dúpẹ́ pé mo pè yín lénìí gbogbo yín dẹ̀ wá lóòótọ́ mo ti promise ọmọ mi pé ọdọọdún báyìí ni màá máa ṣe birthday fún àmọ́ èyí tí mo ṣe fún lénìí ó special gan nínú life mi àti mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ọmọ mi ẹ jọ̀ọ́ ẹ má bínú ọkọ mi ó sọ fún mi pé ìjọ tí inú ẹ̀ máa dùn jù nílé ayé ẹ̀ ní tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ẹ kí ni nǹkan tí o ní tó bá ṣẹlẹ̀. ọjọ́ tí mo bá fi ojú kan dáàdì mi ni inú mi máa dùn jù láyé. ó ní ọjọ́ tí o máa fi ojú kan bàbá òun péjọ ẹ̀ nínú òun máa dùn jù mo wá fẹ́ sọ fún ẹ lẹ́nìí ọkọ mi pé dáàdì ẹ wà ní bíbá ẹ lẹ́nìí bẹ́ẹ̀ ni bàbá ẹ wà láàrin wa. Mr. Adeoye. Madam, ìwọ náà kò. Sheson, dáàdì ẹ nìyẹn. Ha, dáàdì. Adeoye, ojú mi dáadáa. Sórí ẹni tó bá ṣe ló máa ń gbàgbé. Àmọ́ ẹni tó bá kọ kò kí ń gbàgbé rárá o. Ṣé pé ìwọ kò lè gbàgbé èmi Ọmọládé bẹ́ẹ̀ yẹn ṣá? Ṣó ti gbàgbé ni? Ní birthday Kíkẹ́ ní Ajégúnlẹ̀. Folúkẹ́, mi ò lọ pàtí. Tòrò, ibo ló fẹ́ kí n sọ fún mọ́mí bí mò ń lọ? Tò dẹ̀ mọ orí ìyá tí mo ní. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? After all tí mọ́mí bá lọ síbi iṣẹ́, á tún tẹ nǹkan tó dé, á ti máa lo ibi tá a fẹ́ lọ, á ti máa padà. Folúkẹ́, ṣé bó sọ fún mi pé night party ni? Kò yé mi o, mi ò lọ.
láì pàtì ló pè nǹkan fún mi tí wọ́n sọ fún mi sí pé a ti máa lọ àti máa dé kò síbi tí mo fẹ́ sọ fún mọ́mì pé mò ń lọ mí lọ. jóná mo dẹ̀ tún ro nǹkan kan sí i mo rò pé ìjọ sátidé mọ́mì máa ní special duty opportunity nìyẹn mẹ́ ṣòrí tá a bá ti lọ ká nípa lọ sí pàtì yẹn tó bá kàn ti dìdájí ìwà kan máa jí bò ń lé kò sẹ́ni kankan tó máa rí ẹ tó máa mọ̀ kó lọ síbi kankan wá kan wọnú rúùmù ẹ wá sùn ó bá tán. Fọlúkẹ́ ó wòye sọ wà bọ́ sí rúùmù ẹ̀ ó parí just like that. Ó dá sọ̀rọ̀ bí ipò mọ̀mọ́ mi mi ò lè ṣe wo kí ká gbàgbé ọ̀rọ̀ pàtí mi lọ. mo lè fẹ́ kó ro nǹkan kan ṣùgbọ́n pé tó bá ní nǹkan ṣe ń sìn tàbí tí mọ́mì bá ní nǹkan ṣe èèyàn ló máa support wọn tó máa báyàn ṣe nǹkan tó bá dé báyàn ṣe ni wọn náà máa gbà òde ìjọ náà ń dékàjọ lọ. Ọ̀rọ̀ ló sọ máa lọ máa ti rẹ̀ on one condition. kí tún ni. Èmi ò ṣe náìtì o mi ì ṣe náìtì o. ó ṣáà máa lọ ṣá. Mo rò pé bá ṣe kúrò ní bẹ́ẹ̀dì pàtì ilé ló yẹ ká máa lọ wá gbélé tí ń ṣú. gbogbo nǹkan bí ìjà lọ́dọ̀ ẹ̀ ni ó dẹ̀ tèkẹ́ ẹ̀ yìí sí ọlọ́dẹ ò dẹ̀ jọ consider bọ́bọ́ yìí bóyá kò fún trial at least kò tiẹ̀ wọ̀ fún bóyá 2 or 3 months ká fi mọ orí èèyàn tó máa jẹ́ bí mo dẹ̀ ṣe ń wo bọ̀bọ́ yẹn ó nice gan-an. Fọlúkẹ́ èmi ò sọ pé kò nice but ó mọ̀ pé mo wà sùn kó kàn fún mi time at least kó fún mi time kí n fi parí education mi then àwọn lè continue ní ìfẹ́ rush ara mi. ṣé kò dẹ̀ ti sọ fún mi rí pé o love bọ̀bọ́ yìí kí ló ṣẹlẹ̀. Fọlúkẹ́ òótọ́ ni mo love ẹ but mi ò fẹ́ ṣe nǹkan tí màá fi break heart mọ́mì mi wọ́n náà mọ̀ pọ̀lọpàá ni màmá mi mi ì dẹ̀ fẹ́ embarrass wọn. mi ì fẹ́ nǹkan tó jẹ́ pé màá fi bá mi jẹ́ àtọ̀ kò fẹ́ kó kó sí. ọmọ adé Fọlúkẹ́ ló kàlẹ̀. Mọ́ládé ṣé wọ́n ti pé mo sọ fún ẹlẹ́ẹ̀kan pé mo gbọ́dọ̀ báàgì ń sọ̀wọ́ ṣọlá fún mi dẹ̀ wà nú ẹ̀ lẹ́kìn tètè lọ gbà lọ́wọ́ ẹ̀. Fọlúkẹ́ o ṣé ọ̀pọ̀ sọ nǹkan tó jọba yẹn fún mi ṣá. mo ti ya àgbàgbé nígbà tá à ń rìn bọ̀ lọ́nà tá à ń bọ̀ bíbá ẹ̀ mo sọ fún ẹ̀ náà. Adéoyè mò ń bọ̀ ṣùgbọ́n. ṣáà má pẹ́. àmì lè pẹ́. Ọmọládé ṣé o mọ fojú mi lè ṣá. Kí ni mo ṣe fún ẹ? wọ́n fún abẹ́ mọ̀ náà wọ́n mo love ẹ. Wọ́n dèrè mi ò sọ pé o love me but èmi kàn wò pé kò jẹ́ ká fúnra wa ní time tá bá fi ìkanjú lábẹ́ gbóná ó máa bó wa lẹ́nu fún mi time tí bá parí education mi then ara tó bá wù wá ń gbà yẹn á dẹ̀ máa fi ra wa dá. Ọmọládé Yes. tí a bá fi ọdún mẹ́ta kún lè wèrè ọjọ́ òní wèrè ọ̀gọ́ fẹ́ jọjà. àjà lọ́jọ́ kan. ẹ kúkú jálè nìyẹn. Kí ni? Kí ni? Lúkẹ́, ṣé o ti rí nǹkan tó kó mi sí? Mo sọ fún ẹ, mo ní kò ní wá ti gbàtà ti dúró sí ibà òun ló ń bọ̀ òun ní kò dé. Ṣáàdẹ̀ lè máa lọlé. Òde fọkàn balẹ̀ ó ń bọ̀ òun náà ṣáà lè dá wa dúró síbi báyìí kó dẹ̀ máa wà ní sùúrù ṣùgbọ́n ọjọ́ má bínú máa tó dé. Ọmọládé Fọlúkẹ́ ẹ má bínú sí mi. Adéoyè báwo ló ṣe máa ń ṣe báyìí náà o kàn dá wa dúró sí báyìí látẹ̀ẹ̀kan. ó yẹ kẹ́ ẹ mọ̀ pé dídádì wọn bá jáde onírà jáde wá bá ń bì báyìí ẹ má bínú. ẹ wo ẹ pa yẹn tì kí ni solution sọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọmọládé ṣé o ṣe tá a ti fún wọn nísìnyí. ọmọ Ọlọ́run ò ní jẹ́ kí ni mo fẹ́ fọmọ ṣe mọ́mí mi ò gbọ́dọ̀ gbọ́ sí nǹkan tó ṣẹlẹ̀ yìí torí ẹ̀gbọ́n mo ṣe ń wá solutions èmi ò bímọ. anyway mo ti lọ sí ibì kan níwọ̀n ìgbà tí mo sọ fún wọn pé oyún òjò oṣù méjì lọ sí mẹ́ta wọ́n fún mi ní ọ̀kan balẹ̀ pé tí a bá lè lo oògùn tí wọ́n fún mi yẹn oyún yẹn máa wálẹ̀ tí ò dẹ̀ sẹ́ni tí máa mọ̀. oògùn èmi ò lóògùn kí n lọ lóògùn kí n lọ kú mi ò lóògùn mi ò fẹ́ kú o. Mọ́ládé oògùn lílò sóyún kò ń ṣèyàn ní jàǹbá bẹ́ẹ̀ ni kò ń pààyàn àyàfi téèyàn bá lò déédéé bó ṣe sọ tàbí kéèyàn má lò bó ṣe sọ fún yàn pé kéèyàn lò nìkan kò lè pa ẹ̀. mo ṣọ ó dá ẹ lójú. ó dá mi lójú. Ó yá.
gbá lọ́wọ́ ẹ̀ gbá. oríṣiríṣi ni pé ó máa lò ní méjì ṣùgbọ́n tó wá máa lò á jẹ́ bí tí ààyè wà tó sì máa lè sinmi dáadáa tó ní síyàn bẹ́ẹ̀. Adéoyè fọkàn ara ẹ balẹ̀ ṣùgbọ́n ó máa lo oògùn yẹn. ó máa lè dùn. ó máa lò àti pé èmi náà mi ò ní jìnnà sí nígbàkúgbà àti fẹ́ máa lò. Inú mi ò inú mi tó ṣẹlẹ̀ ni pé wọ́n máa lọ so tó bá ti di láàárọ̀ là kó wá gbé mi. inú mi àmọ́ wò Mọ́ládé Ọmọládé yes mo gbé Ọmọládé ẹgbẹ́ mi mo gbé Ọmọládé. Ládé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ yẹn torí n ta gbọ́ lẹ́yìn incident yẹn ní jáde kan sáwá bá mi ń lé lọ́ba sọ wípé. Adéoyè sọ́bí Adéoyè sọ́dá ilé tó ṣe báyìí fún mi sọ́rí tí ẹ bá lu ìlú pẹ̀pẹ̀pẹ̀ tó faṣọ bò tó bá yá ìlú àrùn jáde bẹ́ẹ̀ bá sọ kó fún ìpọ̀ wọn báyìí ó máa jáde fọ́ọ̀ nígbà míì ni ọmọ ọlọ́pàá ṣòro bá tayò wọ́n máa ṣòjóró ọmọ ọlọ́pàá wà lólé àbí wà lólé. kò wá sà. kò wá sà. ọmọ mi ọmọ ọlọ́pàá wà lólé àbí wà lólé. kò wá sà. ọmọ ọlọ́pàá wà dé wa. kò wá sà. adé criminal ni ẹ ọkọ ẹ ti yí olórí burúkú ni ẹ ọmọ tó fún lóyún ti yọjú o ọmọ ọlọ́pàá tó bá ṣeré ìfẹ́ tó lóyún gbogbo ayé ti gbọ́ oògùn tó dẹ̀ fún tó lò tó fi ṣẹ́yún gbogbo ayé ti mọ̀ mọ̀ kí báwo bí ẹ ṣe mú lọ́sibítù yẹn báyìí tọ́lá wọn padà dé báyìí ọlọ́pàá rí ẹ̀wọ̀n rí pólíìsì rẹ ikú rẹ ẹ̀wọ̀n ikú ìkànnì méjì ló máa mú ọjọ́ tí a wọlé sìn kó mú ẹrù kó dẹ̀ kan lu pápá ìrìn àti ẹ ká fi lé ilẹ̀ ọgbọ́ wá gbọ́ mi ò ní kó gbé tẹlifíṣàn o mi ò ní kó gbé fídíò bá gbé pọ́ọ̀tù ọbẹ̀ o fẹ́ràn tó wà ní bọ́ ọbẹ̀ yẹn lẹ̀ kó rà síbẹ̀ aṣọ ní kòkó gbọ́ tètè dáhùn èmi ò ní ìdí aṣọ dáhùn. gbàgbà tí mo gbọ́ yẹn mo rò pé ó ti kú ni. Bó wọlé oyè ikú kan èmi kì yóò kú yóò ṣe yíyẹ mo wà láyé mo wà láàyè mo ní oyún mo lè fi bí ọmọdé yìí fún ẹ mo dúpẹ́ lónìí ọmọ rẹ. ẹ wo bí tọ̀tún àtòsí náà ni mo máa bẹ̀ pé kí ẹ má bínú a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí a rí ọjọ́ èní actually nǹkan ayọ̀ ni nǹkan tí à ń ṣe lọ́wọ́ Ọlọ́run tó wá jẹ́ kí ayọ̀ kó dàpọ̀ mọ́ra wọn ó wá di pé bàbá wo ọmọ ẹ ọmọ wo bàbá rẹ. wẹ ìdùnnú ṣubú láyọ̀ ayọ̀ ṣubú nìdùnnú ẹ jẹ́ kó ọmọ ọlọ́jọ́ òbí kó bí àkàrà òyìnbó yìí kí dídé nínú kó tún máa wẹ̀ lọ́tún lọ́sì ó yẹ èdè tó lọ ó yá ṣe é sọ wá jẹ́ àkàrà àdáni ẹ gbọ́ bí kejì ó yá ẹ bá mi gbé ọ̀hún ẹ kú dìde ẹ ṣe gan ni bébì ìyá àkílódé. dí òye fẹ́ gbọ́ wọ́n máa ń sọ wípé òye ni àgbà ń wò
kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tá a bá ń dààmú káàkiri mọ́. Wọ́n ló dìgbà tí gbogbo nǹkan ẹ̀ tí ó ti kúrò lọ́wọ́ ẹ̀ tó ti sọnù látọjọ́ tó ti pẹ́, ó dìgbà tó bá padà wọlé kí ayé ẹ̀ tó lè lójú. Lọ́kàn tèmi àti bí èmi ṣe ń wò ó dá pé ọ̀rọ̀ ayé ẹ̀ ó ti ní solution. Ṣé ìwọ ò rí pé ọmọ ẹ̀ṣẹ̀ sàn tí ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní kòpẹ́kòpẹ́ yìí ò rí gẹ́gẹ́ bí solution fún ayé ẹ̀? Ò rí bíi pé òun ní nǹkan ẹ̀ tó ti sọnù látọjọ́ tó ti pẹ́ tí à ń wá? Àbí kí ló rí sí? Kì í ṣe pé mi náà ò rí ni, but sọ fún mi báwo ni mo ṣe fẹ́ ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ yìí níwájú Fọlákẹ́? À ń sọ wípé ayé ẹ̀ ń bàjẹ́ lọ, a rí solution sí ọ̀rọ̀ ayé ẹ̀. Mo sọ pé báwo ló ṣe fẹ́ sọ fún obìnrin, èèyàn kan lásán, obìnrin lásán. Wo bí the best thing for you now ni kò mọ bí o ṣe máa tó ọ̀rọ̀ ẹ, bí ọ̀rọ̀ ẹ ṣe máa lójútùú níwájú ọmọ ẹ̀ṣẹ̀ sàn àti ìyá ẹ̀. Tí egun bá ti wọnú ẹran, tẹ́ran ti wọnú egun, tẹ́tí jọ settle down, tí gbogbo ìṣòro tó wà nínú ayé ẹ̀ tó ti kúrò náà, o lè pe ìyàwó ẹ̀ sọ fún bó ṣe rí. Tó bá gbà lè bàjá, tó bá jẹ́ lẹ́rọ̀ náà ló mú wá, ẹjọ́ ṣe bẹ́ẹ̀. Ibi tó bá dùn lóbìnrin mọ̀, tó wó bá dé ẹjọ́ yanjú ẹ̀. Tí ò bá tètè dé, á sá lọ bóbìnrin ṣe rí nìyẹn. Wọ́n á sọ̀rọ̀ pé kò yanjú ọ̀rọ̀ kí ìṣòro tó wà nínú ayé ẹ̀ kó kúrò, òun sọ̀rọ̀ obìnrin kan. Ọlọ́run akọ́ mi mọ̀ ṣe. Ó ti kọ́ ẹ mọ̀ ṣe, ìwọ ni kò dì mú. Ìgbọràn sàn ju ẹbọ lọ. Ìfetísílẹ̀ sàn ju ọ̀rọ̀. Ó ti ṣe o, bàbá ti ṣe o, ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe o. Ó ti ṣe o, bàbá ti ṣe o, ó ti ṣe o, bàbá ti ṣe o, ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe o. Àdúpẹ́ Ọlọ́run ṣe o. Bọ́bí. Ẹnu àgbà ló fi ń gbó sí, ẹ̀yin náà ló wá ṣàdúrà wọn, kẹ́ mú wọn gbọ́ngbọ́n. Tó. Adéoyè, ọmọ mi àná mi, ẹ kú oríire náà. Oríire ọ̀hún ọba wa kalẹ̀. Àmín. Ẹ máa lọ rí, ẹ máa bọ̀ rí. Àmín. Ọkọ mi Àyìnkẹ́. Wá. Kú oríire. Mébí mo sọ fún ọ, mo láláforítì ló lohun gbogbo. Ẹ ń bá ti láforítì, gbogbo nǹkan ni ó máa rọ̀ ọ́ lọ́rùn. Ohun gbogbo tó da láyé ni ó máa tẹ̀ lọ́wọ́. Láti ilé bínú konú, ẹ bọ́ sí ilé fíláàtì. Kú oríire ọkọ mi. Ẹ máa lọ rí, ẹ máa bọ̀ rí. Àmín. Ẹ ṣe múso, ẹ ṣe múso. Ẹ ṣe wá dúpẹ́ o. Ẹ ṣe ọkọ mi, ẹ kú oríire náà. Ọkọ mi àgbẹ̀. Ẹ pàdé ọkọ mi. Mi ò lè sùn, ó lọ́rọ̀ kan tí mò ń rò ní ọjọ́ kí. Ó dé já sọ láàárọ̀ ọ̀la. Jẹ́ ká sọ ǹsìn. Àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà wípé nǹkan tó ti ń yí padà fún wa. À ń rí nǹkan mú lọ sẹ́nu sí Ọlọ́run abẹ́jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Àmín. Ǹjẹ́ o rántí incident kan tí mo sọ fún ẹ wípé ó ṣẹlẹ̀ nígbà tí mi àti ẹ kọ́kọ́ pàdé tá à ń fẹ́ra wa yẹn tí mo ló ṣe okùnfà ikú dádì mi. Tó sọ pé wọ́n l'accident tàbí. Ṣé o rántí ọmọbìnrin tí mo ní èmi àti ẹ ní nǹkan pọ̀ ńgbà yẹn tó dàbẹ̀ pé ó doyún pé ó kú nǹkan bẹ́ẹ̀ yẹn
sórí ọmọbìnrin tó wá jẹ́ bí aláàánú fún wa ń sìn yẹn ǹjọ́ believe pé nǹkan kan the link kan wà láàrin àwọn méjèèjì. ṣé ọ̀rẹ́ ni wọ́n ní àbí àdúgbò kan náà jọ ń gbé. Actually no ǹjọ́ mọ̀ pé ọmọbìnrin aláàánú wa ń sìn yẹn òun gangan ni obìnrin tèmi àti ẹ̀ ní nǹkan pọ̀ níjọ́sí tí mo rò pé ó kú one and the same person. Adéoyè ọ̀rọ̀ ẹ ò yé mi bí a kò túbọ̀ ṣàlàyé dáadáa sí fún mi kò yé mi rárá o. ní tí mo ń tra láti sọ ni wípé obìnrin aláàánú wa ń sìn yẹn ní obìnrin tèmi àti ẹ̀ ní nǹkan pọ̀ níjọ́sí tó lóyún ìfà oyún tí ó níyẹn tí mo rò pé bóyá ó ti kú torí ẹ̀ and everything ó ti fi bímọ ọmọ yẹn dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ sìn tó túmọ̀ sí pé ọmọ mi ni. Adéoyè àwàdà ló ń ṣe àwàdà ẹ̀dẹ̀ lakọ gidi ọkùnrin máa burú o Adéoyè ò rí pé ìkà ni ẹ o sí nǹkan tó ń tẹ́ láti ṣe lálàyé fún mi sì ni pé ẹni tá a rí gẹ́gẹ́ bí aláàánú wa ó ti wá fẹ́ di ìyàwó àbí àláìláì àwọn ò lè bá mi sọ̀rọ̀. kì í ṣe pé ó dìyàwó you see tí mò ń sọ ni wípé ṣé mo pé irú nǹkan báyìí sooner or later owó máa tú síta gbogbo àwọn èèyàn mọ̀ you see and ìwọ dẹ̀ ló matter sí mi you see ìwọ ni mo need láti explain bí gbogbo nǹkan ṣe jẹ́ fún tí wọ́n bá ti understand mi ò ní problem pẹ̀lú anybody mọ́ ni mo ṣe ní kí n ṣàlàyé fún ẹ. o ní kò sọ fún mi kí n understand Adéoyè kí n understand tó bá jẹ́ wo ló wà nínú shoes mi ṣé wàá understand irú ẹ̀ wàá understand irú ẹ̀ Adéoyè ó dà mo ti gbọ́. ọkọ mi mo ní mo ti gbọ́ àbí kí ló dé. mo ní kí n sáré lọ àwọn aṣọ kankan tí mo fẹ́ lọ ni káwọn nepa kan tó múná lọ ṣe mọ̀ pé nọ́mbà tí mo ná báyìí ó lè tọ́ ọjọ́ méjì mẹ́ta kan tó tún mú dé. a ṣe yòówù mà làwọn nepa bó o ní gbogbo nǹkan. a dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. Adéoyè ọ̀rọ̀ kan ló gbé mi wá rí o èmi àtaya rẹ akẹ̀sà alábàápàdé ara wa ni mo sáré pé gbogbo ojú rẹ̀ kọ́rẹ́ lọ́ọ́ kí ló àṣìọ́ kí ló ṣe àfìgbàmọ́ sábì bíbí ló bá ní èmi o kìí ṣe pé ó dìídì fẹjọ́ sùn mí o gẹ́gẹ́ bí mo ṣe sọ pẹ́pẹ́sẹ́ o ọkọ òun sọ pé obìnrin kan àwọn ṣàṣe má ṣe nígbà wọn wà ń sùkúù ọ ṣàṣàyẹ ó ṣe gbogbo àlàyé ọ̀hún ò yé mi mo bá ní ọ̀dà àlàyé tiẹ̀ ló ti ṣeun ńgbèmí bá rọ́kọ rẹ yóò sọ bí gbogbo ọ̀rọ̀ ṣe jẹ́ èyí ò ní mo ṣe ní kémi náà tètè wá bí kí n wá bí ọ torí ẹnu ọlọ́rọ̀ láti gbọ́kùn ń gbé mi wá inú. tí n bá gbọ́ gbogbo ohun tẹ́ sọ yé ń sìn náà ó túmọ̀ sí wípé ntẹ́mi àti Fọlákẹ́ sọ ó wá rojọ́ ẹ̀ fún yín. pẹ́rẹ́ o kì í ṣe pọ́wọ́ àròjọ́ èmi mọ̀kàn rí pójú rẹ̀ kọ́rẹ́ lọ́ọ̀ ni mẹ́bí. anyway kò sí problem mọ́mí wàá ṣàlàyé bọ́rọ̀ yẹn ṣe jẹ́ fún yín. yóò sì dáa fún ọ. Sherry incident kan tó ti ṣẹlẹ̀ sí mi nígbà tí mo wà ní school ni mo ṣàlàyé fún ìyàwó mi because kò sí nǹkan tí máa ń fi bò fún you see mo dẹ̀ believe pé tí ilé wa ṣiṣẹ́ wà tó dúró nìyẹn tí fẹ́ wá tó fi nípọn dáadáa nígbà tí mo wà ní school níbi ṣe gẹ́gẹ́ bí yẹn sọ ó ní àwọn àṣemáṣe kan tí mo ṣe mọ̀ tí èèyàn bá wà kékeré èèyàn máa ń ṣàwọn àṣemáṣe kan gbà mí àṣemáṣe yìí ń gbà yẹn mo rò pé bá a ṣe ṣe ń gbà yẹn pé ó mọ síbẹ̀ ni pé nǹkan kan ò tẹ̀yìn ẹ̀ yọ ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni mo wá pàdé arábìnrin tèmi àti ẹjọ́ ní nǹkan pọ̀npá yẹn ló wá fi yé mi wípé àṣe tí mo sọ yẹn tàjọ ṣe ń gbà yẹn ó ti lẹ́yìn wípé ọmọ ti yọ nú ẹ̀ you see ni mo dẹ̀ ṣe àlàyé yẹn fún ìyàwó mi now before then kí yẹn kan tó ṣẹlẹ̀ ṣe hàn pé ní gbogbo tó ti ń ṣẹlẹ̀ sí wa recently tí nǹkan ò lọ déédéé bẹ́ẹ̀ yẹn and all that mo ti jáde sọ̀rọ̀ yẹn
tí wọ́n dẹ̀ ti fi yé mi wípé nǹkan mi kan ló wà níta pé tí nǹkan kan yẹn ò bá dẹ̀ padà wá sínú ilé mi nǹkan kò ní padà sí bó ṣe yẹ kó rí. mo wá wò ó pé òótọ́ mà lọ̀rọ̀ yìí ó gbọ́dọ̀ jẹ́ wípé ọmọ mi yìí ní nǹkan mi tó wà níta yẹn ìyẹn ò pé dájúdájú mo gbọ́dọ̀ gba ọmọ mi yẹn padà ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. òótọ́ ni wọ́n tọ́ sọ. lóòótọ́ ni. aláìdáa ni ó. bẹ́ẹ̀ ni Díòyè abáramú oreje èèyàn ni ó. pẹ̀lú gbogbo ìyà tọmọ mi bọ́ ọ jẹ ọwọ́ ajẹ́ pé ohun tó fẹ́ fi san fún rẹ̀ èèyàn ń gbà wá ń sùkú o àṣàṣe má ṣe o ọba àṣàṣìyàn wò mí bọ́ àṣàṣìyàn kọ̀ọ̀kan mi bí ọmọ ọba fẹ́ kí ìwọ àtọmọ bí òun kí ládàradà ó gbẹ̀yìn ayé yín. mọ́mí yé ṣe pé fún mi náà èmi náà níyà tèmi náà. ọ̀wá pẹ̀lú ààrẹ wá kọ́ wọ́n bá fi gagbága pẹ̀lú ààrẹ wá bí wọn náà bá níyà. èmi náà níyà náà ṣé ìyá rẹ wá wà láyé sí ẹ̀yìn àwa dúró ẹ̀ bá sọ lọ́rọ̀ sí mi wọ́n ọ̀dẹ̀ ní ìbọn sọ. ọkọ mi Àyìnkẹ́ káàbọ̀ káàbọ̀ ọ̀rọ̀ bá ń gbẹgbà lọ́wọ́ ọkọ rẹ kọ́ máa ń nà ń pa sílé yín. ń gbọ́ Adéoyè ó fẹ́ nà màámi. nọ́ọ̀sẹ̀ tún ni wọ́n bá mi sọ. èmi mò ń sọ nọ́ọ̀sẹ̀ tún ni wọ́n bá mi sọ ṣé ìwọ ọmọ ọ̀rọ̀ tó sọ èmi sọ̀rọ̀ fún wọn mo sọ̀rọ̀ fún wọn as my wife in confidence ìwọ lọ pé lọ sọ fún wọn. ẹ̀yìn ìyẹn ní sọ́dún bá yẹn balẹ̀ ìyẹn ló wọ́n pọ̀ tí màámi sọ̀rọ̀ tó ń fún wọn lésì ìwọ fún màmá tèmi lésì Díòyè. Adéoyè ìwọ wá ní pẹpẹ tí ọmọbìnrin kan pọ̀ nílé ilé ẹ̀bọ ló pọ̀ ilé àwọn ògbóná mọ. ẹ wo ẹ jẹ́ wàá sọ kí ni kan fún yín o ṣe rí gbogbo ariwo tẹ́ ẹ pa ẹ̀kan waste time ara yẹn ṣe rí ọmọ yẹn àti òun àtọmọ ẹ máa fẹ́ àwọn méje máa fẹ́. Adéoyè ìwọ tún dúró bá mi sọ pé ó máa fẹ́ tọmọtọmọ àkóńṣe ní ilé yìí. ètò aṣọ tuntun fún yín ẹ ti ẹ̀ gbàgbé tọmọ tó ti bí sílẹ̀ already ó tún ti wá lóyún mi fún mi. Adéoyè irọ́ lọ pa wò mí sórí oyún tí bòńbòń bá ní atẹ́gùn ní fi bí bọ́ọ̀mọbìnrin bá ń yọ̀sọ̀ báyìí ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ni omi tí wọ́n bá pọ̀ sínú apẹ̀rẹ̀ ìjọ ní ìjọ ìdánù ajẹ́rìí òní ní bomi sí bẹ́ẹ̀ ni mo bá sọ bẹ́ẹ̀ ni wọ́n gbà bímọ òun ni o bẹ́ẹ̀ tí lọ́mọ wọn gbà jáde ni kájọ máa wò yóò yẹ wọ́n fún un. ẹ mádàmú ara yín oyún tọmọ yẹn ní o. àsọkalẹ̀ àǹfààní àsọkalẹ̀ àjọ. irọ́ ló pa àjọ àtàlájọ ló bá ti dùn. irọ́ ló pa kò ní orí òun yóò yẹ wọ́n wọlé lọ́wọ́ lọ́sọ̀ bá yọ̀ ọ́ lọ́wọ́ Adéoyè ìwọ wo ọkọ mi fọkànlẹ́ balẹ̀ o wọ́n jẹ́ ní kó kó ọláyà jẹ ọbẹ̀ ẹ̀fẹ̀ yìí dẹ́rù bà wá ni irọ́ ní sì ń pa àwọn ọ̀bìnrin bọ́bá rù rẹ̀ kò ní sọ rẹ̀ èmi lọ́kọ̀ rẹ̀. Ọmọládé ṣe kíá time ti ń lọ. Sorry. Obviously, what time, John? I have to go. So, what did I want to say? As usual. That's all. Okay. Díòyè. Yes. Mo dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ sọ àwọn kankan mọ̀ mi mọ bí ojú ṣe ń kan ẹ sí. Lóòdẹ̀ sọ láti ẹ̀kan tí mo ti wà mí bóyá àsì mo ti wà mí tó sọ tó wá jẹ́gbà tí mo fẹ́ máa lọ sí lọ́wọ́ ṣe ti tó wá rí ìsìn yẹn. Má bínú. Ṣé kò ní pẹ́? Ṣé ká dúró sọ ni àbí ká jókòó sọ? Ṣé ká jókòó? Okay. Adéoyè, mo dúpẹ́ pé everything ti wà okay nsìn. Èmi àti tó ti padà lè ti ń fẹ́ra wa. Mo dẹ̀ feel pé since ó yẹ pé ìyàwó ẹ̀ ti mọ̀ pé mi àti ẹ̀ ti wà gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Yes. Kílé tí wà àti ìyàwó ẹ̀ tí ẹ̀ kó wá sí ilé títí mi kájọ máa gbé ń bẹ̀. Nígbà tó jẹ́ pé nǹkan tèmi bá ní títí ẹ ni nǹkan tí wọ́n náà bá ní títí mi àti ìyálé mi ni ẹ kó wá síbi kájọ máa gbé bẹ̀. Sorry darling. Sorry these days without pé mi kì í fẹ́ máa gbọ́rọ̀ clearly dáadáa because mo believe pé kì í ṣe pé tí mò ń gbọ́ tó ń sọ ni wípé kí èmi àtìyàwó mi ìyẹn ìyálẹ̀ Fọlákẹ́ pé ká move kúrò ní ilé tèmi ká wá máa gbé ilé tiẹ̀. Ọmọládé ṣíṣe ọmọ pé tó ń sọ yìí wọn gbọ́dọ̀ gbọ́ ń ta ni. Kí ló wà ń bẹ̀?
Adéoyè for crying out loud kò ní meaning pé o fẹ́ máa gbé báyìí pẹ̀lú ìyàwó ìfẹ́ ni now. Ìfẹ́kúfẹ́ ni ni meaning ẹ̀dẹ́ pọ̀ bàjẹ́ ẹ jẹ́ kí n máa bẹ̀rẹ̀ sí ní shed light lórí ẹ̀ one by one. You see, ọmọ Yorùbá ni mí náà, ọmọ Yorùbá pọ́nbélé tá a fàṣà tọ́. Ó mọ̀ pé ọkùnrin tó bá ṣe bẹ́ẹ̀ aláìnírònú ni. Àfi bí ìgbà tó dẹ̀ jẹ́ pé ó tẹ ìwé ọ̀gẹ̀dẹ̀, ó tẹ sórí àkìtàn báyìí, ó tẹ fádà wá sùn sórí ẹ̀ lọ bó ṣe rí. Àfi bí ìgbà tó yẹ pé àkìtàn ló kó wá ni. No, ìyẹn ò proper. You see, tó bá tiẹ̀ jẹ́ òkè o, tó bá yẹ torí distance yẹn ni àbí proximity ló ń really wò. Of course, mo tẹ́mi kan mọ̀ pé yes, I mean, I can consider, you know. Mo lè tú gbogbo owó díẹ̀díẹ̀ tí mo rí jọ, at least Ọlọ́run ti ń ṣe ìyanu, you know. I can put the bits and pieces together. Tí n lè get duplex kan níbi kan, you know, ká mú kúrò ní flat kékeré yẹn. Èmi àti ìyálé ẹni o, ká mú wá síbẹ̀, kí wọn náà dẹ̀ mú wá síbẹ̀, kájọ wà ń bẹ̀, ká wà ní unity and love, you know. I mean, ìyẹn ṣe gbọ́. Lọ́rọ̀ kan èdè wa gbé bíbá ẹ̀. Àbí? Kókó proper. Sí wàhálà. So I'll hold this one. Àdìtí ó gbọ́ yàgò, kókókó làárọ̀ fàdìtí. Káwí fún ni ká gbọ́, wí fún ni ṣàwọ̀ nílé alára. Kò ní kó wá síbí. Ọmọládé, ṣe bóbìnrin ni ẹ́? Ó ṣe lè tí obìnrin fún. Níwọ̀n ìgbà tó bá nífẹ̀ẹ́ ó dúró kó tẹ̀lé ẹ wá sínú ilé yìí. Màámi, kò sí ète tí mi lò fún, ó lóun ò lè kó wá síbí báyìí. Nígbà tí mo dẹ̀ sí rí pé kò sọgbọ́n tí mi ò tíì dá fún, tó lóun ò lè kó wá, èmi sì gbà láti kó lọ bá o. Kó lọ síbo? Láti kó lọ bá. Ọmọládé, o má ṣeré kéré. Orí wá nìwọ, o ò ní dìdí. Ó dandan níwọ̀n ìgbà tí ọkùnrin bá nífẹ̀ẹ́, ọkùnrin tó bá nífẹ̀ẹ́, á gbọ́n tó bá fẹ́. Ìfẹ́ ló máa fi bẹ́ẹ̀ gbé ṣèbílélé tóbi gànrìngànrìn. Kí ló tún fẹ́? Màámi, ẹ̀yin inú ẹ̀ listen sí nǹkan tẹ́ ń sọ. Ọkùnrin wo ní òde ìsìn ló máa ní òun fẹ́ kó wá sílé obìnrin? Ṣé ó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà bẹ́ẹ̀ ni? Wọ́n ń ṣerú ẹ̀. Mélòó rú ẹ̀ tá ti rí láwọn tá a mọ̀ tá a gbọ́dọ̀ dárúkọ wọn. Ayé ìṣe wo ìfẹ́ kò sí tí ìfẹ́ òun mú yàn ṣe. Kódà ìfẹ́ báyìí tí ọba nífẹ̀ẹ́ obìnrin débi gbì bó bá ní kéèyàn wọnú lè yàn wọnú náà tẹ̀lé. Ṣèkí wá ní wàríà. Ó dáa o, ṣẹlẹ̀ ní tèmi fẹ́ yìí wọn ò kì í ṣe bẹ́ẹ̀ nídìílé títí wọn. Ẹ wá gbé kí n sọ nǹkan fún yín. Ṣé o gbogbo nǹkan tẹ́ ń ṣe láti jọjọ́ ilé tí mi ò fi lọ́kọ? Tí kò fi sọ́kùn tó lè dúró tì mí. Èyí ò ń ṣe kìíní kò ń ṣe kejì kò ń ṣe kẹta màámi. Kí ló dé? Ọmọládé, kò rí bẹ́ẹ̀. Ṣé gbogbo ohun tó ń sọ yẹn kò sí tásìkò ni? Tó bá tásìkò ọkọ tí a wà, kódà tó bá wọ bá ní yàrá kan ló bá ń gbé kó jókòó tí a jókòó tì ẹ́. Ṣé gbogbo àwọn tó yìí rí yẹn wọn ò ní nǹkan ṣe? Aláìní nǹkan ṣe ni wọ́n. Ṣé wá rí torí ti ọmọlọ́mọ kan yẹn? Ìyá mi, ọmọ kan kú òǹkìlò bí. Ọlọ́mọ kan kú òǹkìlò bí. Ṣé oríṣi ẹ̀sán yẹn lójú ẹ̀mí wọ̀ náà? Á dirun á digba báyìí tó máa ṣe fáwọn méjèèjì jẹ. Ṣé wá rí ìwọ fọkàn ara ẹ balẹ̀? Ọwọ́ ọ̀kọ̀dà bá ti máa sọ pé kó wálé oṣù ló máa kó wálé. Èmi ti ṣe tán láti kó lọ bọ́kọ mi nítorí pé kí ni mo ti ní oyún o. Mo ti lóyún. Kò lè èmi ò lè má bímọ kọ́ mu ẹ̀. Àní níwọ̀n ìgbà tó bá ṣe tán láti kó wá sínú ilé yìí kò sí wàhálà. Àwọn tí ò bá ṣe tán kò sí tó jọ o. Kò sí tó jọ ṣe lórí yẹn àwọn ọgbọ́n dá sí i. Màámi, ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni? Kí ló lè gbọ́ná? Ọ̀dà náà ẹ fi ti yín ṣe títí yín. Mo sì dàgbà tó o, mo lè mọ nǹkan tí mo fẹ́, mo lè mọ left mi àti right mi nǹkan tó yẹ kó ṣe yàtọ̀ síra wọn. Ẹ fi lọ́rùn sílẹ̀ tó bá mi mo lè fẹ́. Ṣó ti yé yín? Ṣé ló gbé ẹ̀mí mi náà? Kí ló dé? Ó lè fi náà mi ò gbà. Ọ̀dà náà. Mi ò wá kọ́ wá bí ò fọ́kọ́ wá. Èmi mo bí ò tí ì níyà yìí. Tí ò wá ti lè kọ́ wá bí kò sọkọ̀ fífẹ́, oníyàn máa ṣẹ ni. Tẹ̀bí ló máa ṣẹ. Èmi ò ní bí mo tí ò ní gbọ́dọ̀ sí ilé lọ lónìí gẹ̀ ṣàgbọ́n láyé mi. Ọwọ́ fọkọ, ọkọ wa sọ ẹ́ lẹ́rú lé lọ́hùn-ún. Kọ́ máa kọ́ bọ̀ wá bí ni kò kọ́ wá bí kò fẹ́ yàwó. Bóòni.
Kò sí problem, mo ti attend sí wọn ṣùgbọ́n ẹ máa rí mi ní ọ́fíìsì tí n bá parí ward round pẹ̀lú àwọn patient. dókítà ewu tuntun ni rírí lọ́fíìsì ibà mi sọ̀rọ̀ báyìí mo pọ́kàn mi ò ní balẹ̀. ẹ ní sùúrù ṣùgbọ́n kò sí problem ṣe mọ̀ pé family doctor yìí ni mo jẹ́ mà mi ò lè rí òótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ kí n má bá yín sọ. ṣe rí àìsàn tó ń ṣe ọmọ yín mà kì í ṣe lórí ọ̀rọ̀ wípé a fẹ́ bímọ àbímọ. bẹ́ẹ̀ ni gbogbo àyẹ̀wò tó tọ́ tó yẹ kí n ṣe mo ti ṣe gẹ́gẹ́ bí dókítà ṣùgbọ́n mo rí wípé bí mo ṣe ṣe àwọn àyẹ̀wò yẹn nǹkan kan tó sì ń ṣẹlẹ̀. ṣe rí mo rò pé ó yẹ ká tètè falẹ̀ mọ́ ohun tí ó ń ṣẹlẹ̀ yàtọ̀ sí pé bóyá fẹ́ bímọ àbímọ yẹn so that àwọn nǹkan tó tún burú jù lọ kó má bàa ṣe. ṣe rí àmọ̀ràn tí ìbámu wa báyìí ni pé tí ọkọ wọn bá dé kẹ bá wa ṣàlàyé fún ọkọ wípé kó jẹ́ ká gbé wọn travel out so that a nílé lùsọ ọmọ ká tún lùsì yá. ọgbẹ́ dókítà ṣó le tó bẹ́ẹ̀ ni. ṣe rí kì í ṣe pé ó le tó bẹ́ẹ̀ ṣe ń ròyìn mà even gan lórí ọ̀rọ̀ tí mò ń ṣàlàyé fún yín mo ti pe àwọn colleagues mi tí wọ́n jẹ́ dókítà káwọn náà lè wá bá mi wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ àná ó dẹ̀ dá mi lójú pé láìpẹ́ láì jìnnà wọ́n máa bá yín ní ìbàyìí so ẹ fọkàn balẹ̀ kò sí problem. dókítà ẹ wo ẹ ṣàánú mi láti ìgbà tí mo ti mọ̀ yín ọlọ́run bá tó jẹ́ ẹ ṣètì ẹ ní ṣeré náà láṣetì ẹ mọ̀ yí pé ọmọ yìí nìkan ṣoṣo mo ní láyé àti lọ́run olóòdẹ ní jẹ́ eré tó máa fi fojú sunkún ọmọ ṣé gbogbo tó bá máa ná mi mo ṣetán dókítà gbogbo owó náà ni máa wà kí ìyá wà kí n gbóhùn ìyá kí n gbóhùn ọmọ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. ẹ má dara yín láàmú ṣẹgbọn ẹ fọkàn balẹ̀ ẹ jókòó yín. ẹ jọ̀ọ́ ṣé mo lè yọjú sí i. kò sí problem ẹ yọjú sí wọn. Mami, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, ẹ má wò mí ràn báyìí. Ó yẹ kẹ́ ti mọ̀ pé ọ̀rọ̀ yìí ò ń ṣojú lásán mọ́. Ẹ jọ̀ọ́ ẹ jáde fún mi, ẹ jọ̀ọ́. ọkọ mi èmi náà rí pọ́rọ̀ yìí ò ń ṣojú lásán àmọ́ lágbára ọlọ́run lágbára ẹlẹ́dàá bí wọ́n á rúwé wàá sọ̀rọ̀ báyìí mi ò bá tèèyàn jẹ bẹ́ẹ̀ mo dẹ̀ mọ̀ pé èèyàn ò ní bá tèmi jẹ. wo mi ì ní ṣòfò lágbára ọlọ́run àwọn ọ̀tá ẹ̀ ní kó máa lọ bá wọn fi ọ̀bẹ gbẹ̀bí ewúrẹ́ wọn ní fọ̀bẹ gbẹ̀bí ẹ̀ lágbọ́dọ̀ wọn tó ru orún yìí náà ló máa rù lárúyè sórí ẹsẹ̀ mi gbogbo tí bá lè tẹ̀ pátá gbogbo bẹ̀ ni máa sáré dé bòdè wọ́n pàwọn abiyamọ ayé àtì mí lẹ́yìn wọn ò ní jẹ́ fojú sunkún ẹ̀ lágbára ọlọ́run pẹ̀lú ọkọ mi Adúnní ọmọọlá fọkànbalẹ̀ nǹkan kò ní ṣe é ò ní kú mọ́ mi lójú mi ní fojú sunkún ọmọ láṣẹ tèmi máa rí ọkọ mi ara ò ní ní ẹ ikú kan kí yóò pẹ́ bí ò ṣe yíyẹ ò ní kú lágbá mi ní fojú sunkún ẹ̀ báyìí. tiẹ̀ ti wá sú èmi báyìí láti jẹta. sùúrù lèèyàn fi gbélé ọkọ tó bá sá ti dé má bá a jà ohun pẹ̀lẹ́kùtù ni o fi bá a sọ̀rọ̀ èyí fagídí ṣe gbogbo nǹkan o sọ̀rọ̀ mi lé ọba àwọn. ọlọ́run bá jẹ́ kó gbọ́ náà ni. yọ gbọ́ bóyá òṣìṣẹ́ nǹkan kan tó bí ọmọ ọkọ sí àná wo lẹ ọ bá bá mi. báwo ni láti jẹ. ẹ wò mọ́mí ẹ̀yin mọ̀ wá bá oníṣẹ́ yín ti jẹ́ oníṣẹ́ yín ti jẹ́. ó ń sẹ́ni bí ibo. ìgbà tẹ́ ń sọ ń dán ẹ tẹ́ ń sọ gbogbo ẹ tẹ́ ń sọ tẹ́ ń dálẹ̀ èmi kàn jẹ́ ìrùpẹ́ kan tí ẹ ń ṣe bóyá kan tí ẹ ń threaten lásán ni ẹ kàn jẹ́ mi ò mọ̀ pé serious. tẹ́ ń sọ pé tí blomblom bá gba kíní kan sínú o àtẹ́gùn ló bá fi ṣe kíní kan o tí kíní kan bá lóṣù o pé àti ẹ serious. dé oyè mama mu lóhùn ẹ ṣàjẹ. ẹ ṣàjẹ air force ni yín ìfà sosoliso gan ni yín kò wá sí problem o oníṣẹ́ yín ti jẹ́ ntẹ́mi kọ́ tó bá fọwọ́ kàn mí ntẹ́mi kọ́ wàá sọ fún yín ni pé ọmọ ọlọ́mọ tẹ́ ẹ dè tẹ́ ẹ fi sí gbèkùn ẹ lọ tú o. ẹ gbà mí o. ẹ lọ tú o
torí tí ẹ bá tú bí oyè má ṣe bẹ́ẹ̀ ń wẹ̀ ṣàjẹ́ mo mà ti fẹsẹ̀ ẹlẹ́ mo ti fẹ́ nu kọ́ ta ni wọ́n ké pè bá yàrá àdúgbò ẹ̀ wá gbà mí bí oyè kò rí bẹ́ẹ̀ adé oyè ń wò ṣe nǹkan ń wò ṣe nǹkan kẹ́ fọ́mọ ọlọ́mọ àbọ̀ ni wọ́n àti abímọ tèmi tí wọ́n pè é ọmọ ọlọ́mọ bí oyè wò ṣe nǹkan yọkùn wà adé oyè kò lè tó báyìí wò ṣe nǹkan ta ni wọ́n àwọn akẹ́sí báyìí ará àdúgbò ẹ̀ wá gbà mí. Adéoyè sọ́ọ̀lẹ̀ tó wá Adéoyè ìtàní wọn àwọn akẹ́kọ̀ọ́ àyíkẹ́sẹ́ wọn náà wá gbà. Àyíkẹ́ látijọ́ tó ti gbójú sọ bá tẹ̀ bí lọ́ọ̀mì rí mi. Wọ́n kẹ̀ halẹ̀ ni. Ẹ wo màmí ọ̀rọ̀ tẹ̀sán yẹn ti kọjá ìhàlẹ̀ lásán lọ ẹjọ́ torí Ọlọ́run. Wọ́n fẹ́ kọ́fẹ́ lómi ìlẹ́yìn rẹ ni wọ́n léyẹ wọn lágbè ọ̀wá mọ ohun tá a sè sórí bí wọ́n bá délé má bàa jà o tí bá sọ gbogbo ẹ̀ sá má dà lóhùn sùúrù ní kí wọ́n fi bá a ṣe. Ilé ìbò màmí ilé ìbò ni mò ń lọ nígbà tó ń lọ tó sọ pé tí mi ìbá yanjú èmi gbọ́dọ̀ wálé ẹ̀wọ́ èmi ò lọ́lé o àmúgbà tá a bá yanjú gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́ èmi ò lọ́lé o nílẹ̀ ìmọ̀ àwọn èmi ò lọ́lé o. Mo mọ̀ ti fẹ́ sẹ́lẹ̀ mo ti fẹ́ lu kan ta ní àwọn àgbà mi báyìí ta ní àwọn àgbà mi báyìí mo mọ̀ wá rí sẹ́yìn o. Àti ògbó yàgò kókó làárọ̀ fàájì tí láwí fúnni kápọ̀ ìfúnni ṣàwọ̀ nílé alára. Bàbá. Ìyá wa ẹ jókòó. Èé ti rí sí òsì. Àgbà kì í ṣe òbí òwe òpèrè ní ìṣọ̀lá. Wọ́n máa ṣe. Tó gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tó kàn lórí ọ̀rọ̀ tí ẹ bá wá sọ́dọ̀ mi òun lè ṣe rí ìyá yìí tí ẹ fi rí lórí ìjókòó yìí. Ìyá wa ifá kì í parọ́ ọ̀pẹ̀lẹ̀ kì í ṣèké o kó tó di pé Ọlọ́run yọ̀ǹda ọmọ yìí fún yín irú gbèsè wo lẹ gbé. Ẹ má parọ́ o bó bá ṣe rí gan-an ní kẹrù. Bàbá ojú ọmọ pọ́n mi ojú ọmọ pọ́n mi débi wípé kọ́lọ́run tó yọ̀ǹda ẹyọ kan ṣoṣo ọmọládé yìí fún mi kò síbi tẹ́mi àti ìyá mi ò ní dé. ewu mo rí ọgbọ́n bàbá nàìjẹ́ sí ó pọ̀ lórí ti ọ̀rọ̀ ayáwo ọmọ awo kò ní ṣàkóńdẹ́sẹ̀ náà kù ayáwo ọmọ awo kò ní ṣàkóńdẹ́sẹ̀ náà kù. ó ti o. ẹja ṣe lè ṣe kó wá máa lọ fi ọ̀rọ̀ kan pápá kí ló dé tẹ́kù fi ṣe tí wọ́n wá ń bínú sí odò kí ní dé àwọn tẹ́ ẹ bá wáyé ó lágbára pọ̀ ìyá wa ṣé ẹ fẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ tó wà ní ọ̀rọ̀ yìí. ẹ ṣọ́. ẹ wo bí ẹ̀yin gangan lẹ wà ní ọ̀rọ̀ mọ́ yín. Màmí ló ń ṣe mí ajẹ́ni màmí ń ṣàjẹ́. kò tiẹ̀ tó wá rí bẹ́ẹ̀ ẹ wò mí ìyá ohun tí mo wò ń bí báyìí àwọn ọmọ lè bá mi sọ gbogbo ìyá tí wọ́n fi ń jẹ arábìnrin láláì ọmọ ẹbí láláì lóyún ni ẹ̀yin lè fà. ìṣìbúrò ìwọ ṣì máa kọ láti kékeré náà sì ti fojú sí ńlá adéfàlà dákun gbà mí. ẹ bá jẹ́ fi ọwọ́ sí san yín báyìí
kò ní bẹ́ẹ̀. ìwọ sílẹ̀ yín kọ̀. wọ́n fojú ẹ̀ wò yín ẹ̀yin bàbá náà ẹni gbégbégbé jù lẹ́yìn ọba ti ní gbégbégbé jù wọ́n ó pè lájẹ ṣé ẹni gbàgbàlagbà bá ti ń ṣojú báyìí tó ń ṣojú báyìí wọ́n ó pè lájẹ ẹ ti gbọ́ nítorí àwọn ìṣẹ́ kọ́kọ́ bí ilé rè pé ṣé ká sóòótọ́ ọbẹ̀ ṣé ẹ̀ ní bínú. màmí burú ju sọ̀pọ̀ lọ́lọ́bẹ̀ ṣé wò wọ́n yẹ dámọ́ná jókòó ẹ̀rá yé àṣà ilẹ̀ kó bá mi lọ́lọ́ mẹ́tẹ́ ti lọ fẹ́ kó jápì lọ́dọ̀ wọn tẹ́tí fẹ́ mi sọ̀sọ́ kú sọ̀tọ́ tó ẹ wo ọ̀rọ̀ yín bẹ́tà ni ẹ ṣáà gbà mí ẹjọ́ ẹ wo ẹ ṣàánú mi kódà ìṣẹ́rí tí mo bá wọn wá yìí mi ò fẹ́ wá àmọ́ pàtọ́rọ̀ yìí fẹ́ di ìsọlẹ́nu pé àwọn èèyàn sọ pé àṣẹ kíá mi ní kí n tẹ̀lé màmá mi ò ṣáà lè mú mi lọ́bi kan kó lọ́ba tèmi jẹ́ òun mo fi wá mo ti wá ṣèlérí ìgbà tá a bọ̀ pé tí n bá dé bí báyìí tá a bá ti lè rí solution máa lọ para mi dànù mi ó ti sú mi ó ti sú mi. kò tó bẹ́ẹ̀ ẹ fọkàn balẹ̀. Adífàlà ilé ọkọ kẹrin ló ti wà báyìí torí rẹ̀ mo sì ní kó já wá látàbà wá dákun gbà mí má jòjó tì mí. ìyá látánú ẹ ẹ̀yin náà kọ ilé ọkọ kẹrin. ẹ fọkàn yín balẹ̀ ilé tẹ ilé ọ̀dẹ̀ mi rò kó lóore ẹ gbà pé gbogbo èèyàn tó bá mọ̀ ọ́ dé báyìí làwọn kan tún mọ̀ ọ́ tú èmi ò jẹ́wọ́ fún yín tí kú bá ń sọ̀rọ̀ àrùn máa gbin ni èmi mo sọ bẹ́ẹ̀ ẹ wo bí a ṣe ó sì ti ṣe é ṣe àmọ́ ẹ gbọ́ kínní kan ni yóò nà yín lówó bẹ́lẹ̀ ń jà èlò yóò nà yín ní 10,000 náírà. tó bá yé mi dáàdi 10,000 dáàdi máa fún yín 50,000 ṣẹ́rí yàtọ̀ sí 50,000 yẹn tọ́lọ̀ bá wá ṣe tí mo fi inú mi yìí tí mo fi inú mi yìí tí mo fi ṣoyún tí mo fi ẹ̀yìn mi gbé ọmọ pọ̀ dáàdi ẹ má gẹ̀ lérí kò sí ní tẹ́fẹ́ tí mi ní ṣe fún yín kí n ṣáà ti lóyún sọ. tẹ́ ẹ bá kó 10,000 tí mo wí yìí lẹ̀ á ṣe iṣẹ́ ètùtù kan fún iṣẹ́ Ifá ńlá ni ọmọ wẹrẹwẹ ńlẹ aládì tó bá wá ti di pé ẹ̀ẹ̀mọ́sù náà jẹ tó yóò bá dé ní ọjọ́ kẹtàkẹtà lẹ́ẹ̀mọ̀ wá sọ́dọ̀ ìmẹ̀rọ kó olúwerè á wà mọ́ gbé ọ̀pẹ̀lẹ̀ ṣánlẹ̀ á bẹ̀rẹ̀ sí wá mọ́ wádìí ohun tó mọ̀ yóò jẹ bó bá délé ayé gbogbo oríire tí ó ṣe á bẹ̀rẹ̀ sí mọ̀ àwọn èèwọ̀ tí ò lẹ́tọ̀ọ́ kó jẹ á bẹ̀rẹ̀ sí mọ̀ á lè mọ̀ bórí èrè rẹ̀ ti ṣe rí ìyá wa ẹ fọkàn balẹ̀. dákun má jòjó tì mí. ìyàwó ti ṣe ṣe ó ti ṣe ṣe ó ti ṣe. bàbá má déhùn wọn ṣe mo bímọ bàbá dẹ̀ ṣàlàyé fún mi wípé a ń láti gbé ọmọ yẹn wá láti máa yẹ àkọsẹ̀jà yí ẹ̀ wò ṣèbílẹ̀ ló mú èmi àti bàbá Mọ́ládé tá fi gbéra ká lọ wo àkọsẹ̀jà yí ọmọ wa àmọ́ tá a bá kó ń bẹ́ ìjọ náà ò dáa. ìwé àpẹ ló ní kó pẹ́ o igi òdòdó ló ní kó kó tọ́ rere ló ní kó ohun rere ó máa rí mọ́wọ́ o wọ́n ló ní ṣìṣe wọ́n ló ní ṣìṣe ọmọ yìí ó jù lókìkí láyé o kò ní í ṣe wàhálà kó tó máa rí ṣe àmọ́ ìkìlọ̀ pàtàkì kan wà lórí ọ̀rọ̀ ọmọ yìí kí ni ìkìlọ̀ ọ̀hún ni pé tọmọ ìbá tó ẹni tí ń lọ ilé ọkọ ìyàwó fari. ṣé pé babaláwo ló gbọ́dọ̀ fẹ́lẹ́ wí àbí fi mí ilẹ̀ jáde àìní sọ̀rọ̀ bẹ̀rẹ̀ burúkú ni kó fẹ́ babaláwo. ẹ wò bí ẹ mọ̀ jà sí àlàyé ní bàbá ọ̀rọ̀ wọ́n là lóyún kì í ṣe dandan ọmọ yìí kó fẹ́ àwa bí àgbà wò báyìí àmọ́ ẹnikẹ́ni tí ó bá fẹ́ tó bá ti tẹ̀lé ilé ọkọ ó gbọ́dọ̀ jẹ́ ní tó tẹ̀fà tá a mú wọ gbódù. ìyẹn túmọ̀ sí wípé bó bá ti ń mọ́kùnrin wálé ká máa béèrè pé ṣé wọ́n tẹ̀fà o àbí. Oh my God, my daddy
ẹ jọ sá ayé ti da ayé ọ̀làjú sí ṣé tó bá ti wá mọ́kùnrin wá sílé ṣáà má bèè lọ́wọ́ ọkùnrin ni pé ó ṣe ó tẹfá àbò owó gbódù pàápàá jùlọ tó bá yẹ pọ́kùnrin tó wá nífẹ̀ẹ́ jù láyé ẹ̀ ló mú wá sílé tó wù láti fẹ́ tí ò bá tẹfá ń kọ́. owó ńlá ni ẹ jẹ́ kí n láyé kó tó yé mi dáadáa ṣẹ́ni ohun tó wà ń bẹ̀ ni pé bọ́mọ yìí bá fi di pé kò fẹ́ ni tó dàbí ẹni pé àárín nǹkan ọ̀fà lára ẹ̀ tí ò tẹ̀fà tó sì jẹ́ wípé ilé ń tọ̀ ló wà ó ń tọ̀ bá fi fàyà ló láyà ó ń tọ̀ ló bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ni kò ní jẹ́ èèyàn. dáàdi kí ni solution. ẹ wo bí báyìí ni ẹ jẹ́ àtúnṣe báyìí báyìí ti dà yí ọ̀làjú báyìí á sòde fámúwọ̀ ẹ̀ lọ́wọ́ láti kékeré títí tí ó fi tó ẹ̀rìn ilé ọkọ lọ àmọ́ kinní kan ni ọkọ tí ò bá fẹ́ kàkà kí ọkọ òun ó gbé òun níyàwó òun ni yóò gbé ọkọ níyàwó sábẹ́ òrùlé ilé ẹ̀ tí ó sì mọ pàṣẹ lé ọkọ náà lọ́wọ́. ìyẹn ni pé ìgbọ́kọ́ ló máa ṣe nìyẹn. yóò gbé ọkùnrin sí ilé gẹ́gẹ́ bí ìyàwó. wọ́n wá lórí o ẹni jẹ́jọ́ mọ́ fìlà wọ́n wá láàrí o. ẹ láti ẹ ṣe àdúrà kan ṣoṣo lè máa ṣe fún mi ẹ ní kí ọlọ́run bá mi wọ ọmọ ikú bá mi dà sí kó dínú dìgbà mú mi lọ́wọ́ ṣe rí ẹni tó bá mọ ìsìn jẹ á mọ ikú ojú ẹ yọ ọlọ́run kọ́ àmọ́ṣe ẹ bá mi wọ ọmọ. ìgboro sùn ju ẹbọ lọ. ìfetísílẹ̀ sùn ju ọ̀rá àgbo. àdúrà ọ̀rọ̀ báyìí wá lẹ́lẹ̀ fi tó mi létí láti jọ yìí. ó dà ó tiẹ̀ dà ó dà. arákùnrin fara ẹ balẹ̀ níṣòro ń wà lẹ́yìn ọ̀fàṣìjòjé lọ. ìyá wa mú gbọ́ ọ̀rọ̀ kìlọ̀ tí Ifá sọ fún yín láti ilẹ̀ láti kékeré èwo lẹ fi kọ́ mọ̀ yín èwo lẹ fojú ẹ̀ hàn bẹ́ẹ̀. ó tọ́ ni bàbá mi ò ṣàlàyé fún ọmọ mi torí ọmọládé tẹ̀ ń wò yìí kì í tiẹ̀ fẹ́ gbọ́ ọ̀rọ̀ ìṣẹ̀ṣe àbí ó jọ mọ́rọ̀ àbáláyé àbí nǹkan kò fẹ́ gbọ́ létí ṣe bí lè ló jẹ́ kí n dàbí ọgbọ́n tó fi jẹ́ wípé mo kọ̀ wípé mi ò lè gbà kókó tẹ̀lé ọkùnrin àfi tí ọkùnrin bá wá kóbá nínú ilé tó ń gbé. mo dúpẹ́ Adéoyè. arákùnrin má ti dúpẹ́ ọ̀rọ̀ sí ń bọ́ ń bẹ́ o. ìyá wa gbogbo ṣòtọ́ wọn yìí ní pátá ẹ mọ̀ pé àtọwọ́ yìí ni. ìbáṣe wípé ẹ fojú ẹ̀ mọ gbogbo nǹkan tí Ifá sọ ni kìbá nírú ìṣòro tó ní abẹ́mọ̀ pé kórókóró làrùn fàdítì. ọ̀sẹ̀ tó wá sọ fún wa wípé kórókóró làrùn fàdítì láfọ̀sọ̀ fún un láyọ̀ tí ń ṣayá àgbọ̀n ní ègbò ìdè mìíràn alápèsè sínú ohun tí lọ́rùn bọ̀ wá yọ ọmọ aráyé ń pè é kò ní lè bí àwọn bá dé láyọ̀ ṣẹ̀ṣẹ̀ fún wọn láṣẹ bá bọ̀ yìí sábẹ́ láyọ̀ ó bọ̀ ṣẹ̀ṣẹ̀ mo bọ̀ ṣẹ̀ṣẹ̀ ọmọdélé ayé tán ọ gbàgbé ìṣẹ̀ṣe ìbọn gbàgbé ìṣẹ̀ṣe gbogbo nǹkan kò dẹ̀ lọ déédéé àgàn kòtò wà lábòsù abóyún nífẹ̀ẹ́ kò bitibiti rẹ gbogbo ń dàbí nǹkan ó dẹ̀ lè nojú náà wọ́n fi kọ́ para ṣẹṣẹ ìjọ ń para ṣẹṣẹ rẹ mọ́ bẹ́ẹ̀ sì bọ́ ṣẹṣẹ báyìí àgàn ìtọ́ wà lábòsù ó bẹ́ẹ̀ sì lóyún ń bí abóyún nífẹ̀ẹ́ bitibiti rẹ gbogbo nǹkan bẹ́ẹ̀ sì dá ọkàn balẹ̀ wọ́n iṣẹ́ lọ déédéé gbogbo nǹkan wọn bẹ́ẹ̀ sí inú wọn bẹ́ẹ̀ sí dùn wọ́n wá fi ijó sí wọ́n fàyọ̀ sí wọ́n kó padà ìṣẹ́káyé tó máa yẹ oníṣẹ́jú babaláwo ìṣẹ́ rékì fá kórókó làrán fá adití adáwọ́sọ̀ fún láyọ̀ tí ń ṣayá àgbọ̀n ní ègbò èyí tó ní wọn lápèsè sínú wọn ní káàlẹ̀ ẹ̀bọ̀ ní kó wá ṣe kí làbá bọ káyìtì níbọ̀ ìṣà
ìṣẹ̀ṣe làbábọ̀ káìtè ní bọ̀rìṣà ọlọ́run ní ìṣẹ̀ṣe ilẹ̀ rẹ̀ ìṣẹ̀ṣe làbábọ̀ káìtè ní bọ̀rìṣà ifá ní ìṣẹ̀ṣe odù rẹ̀ ìṣẹ̀ṣe làbábọ̀ káìtè ní bọ̀rìṣà ṣàngó ní ìṣẹ̀ṣe ọya ní ìṣẹ̀ṣe làbábọ̀ káìtè ní bọ̀rìṣà èṣù rẹ̀ ìṣẹ̀ṣe ẹgbà ní ìṣẹ̀ṣe làbábọ̀ káìtè ní bọ̀rìṣà ifá ní ìṣẹ̀ṣe odù rẹ̀ ìṣẹ̀ṣe làbábọ̀ káìtè ní bọ̀rìṣà ọbàtálá ní ìṣẹ̀ṣe ọ̀ṣun ní ìṣẹ̀ṣe làbábọ̀ káìtè ní bọ̀rìṣà irúnmalẹ̀ rẹ̀ ìṣẹ̀ṣe igbamalẹ̀ rẹ̀ ìṣẹ̀ṣe làbábọ̀ káìtè ní bọ̀rìṣà kí làbábọ̀ o káìtè ní bọ̀rìṣà o ìṣẹ̀ṣe o làbábọ̀ o káìtè ní bọ̀rìṣà. arákùnrin tó ibi tí ọ̀rọ̀ ìdè báyìí ibi tá a bọ̀rọ̀ ìdè kékulé kèbí eku kẹjá lé kèbí ẹja kẹyẹ lé kèbí ẹyẹ kéèyàn lè sọ̀rọ̀ bí ọmọ ènìyàn àfi kó la tẹ̀ fá o àfi kó tẹ̀ fá. ẹ̀yìn dé oyè abiyamọ gidi lèmi náà èmi ò gbàdúrà kọ́mọ mi ó fojú sunkún rẹ̀ ìwọ ni ó sì ní fojú sunkún ọmọ mi bọ́rọ̀ wọn bá tí ì dé ńlá pé kò sí bá a ṣe rí sórí ìtọ́wà lẹ́yìn bó bá ti jẹ́ pọ́nà àbáyọ ọ̀nà àfikọ́ ọya àtẹ̀fá ọ̀tẹ̀fá ni o gbogbo ara mi mo. àdìtí ó gbọ́ yàgò kókókó là ń rọ́fà àdìtí káwí fún ni ká gbọ́ ní ṣàwò nílé alára ká sọ̀rọ̀ fún ni ká gbà ní ṣàwò nílé ajẹ́rò orí ọ̀kẹ́rẹ́ kókó láwọ̀ àdìtí. àbò ẹ̀ láṣẹ ní ipa ké fún ẹ bí kú ṣe ń ké ẹja ké fún ẹ bẹ́jà ṣe ń ké ọmọ yàn sọ ọmọ yàn ṣe ń sọ̀rọ̀. ẹ filẹ̀ ó ti yé mi ọ̀rọ̀ ẹ ti yé mi ìyá ìwé. ó ti dá ẹ wọ́n sọ. láyọ̀ lọ sọ lágbára ọlọ́run pẹ́rẹ́ láyé. lílá sọ̀sà àbọ̀yọ̀ ilé àbọ̀yọ̀ tó bá ń bọ̀ wọ́n rẹ̀ ló fẹ́ ìnira ẹ̀kú lára tó wọ́n dáa bí. àgbò ìyá àgbọ̀tọ̀ mọ́. ẹ̀yin yan ẹ fọkàn balẹ̀ ìró ayọ̀ la gbọ́ mi ò ṣàṣetì òde ní bá mi. wẹ́rẹ́ la gbọ́. wọ́n máa yọ ọmọ fún wa mi ká jókòó sí i. ẹjọ́ bàbá ọ̀rọ̀ mi tún kù ẹ má ní wàhálà mi pọ̀ ẹ̀ dàkún ọ̀rọ̀ lórí àna mi àti ìyá ìyàwó ẹ bá mi lójú gbogbo ẹ̀pọ̀ lẹ́ẹ̀kan. ìyá ọmọ mi dé oyè ọ̀sẹ̀ mi adé oyè òkúkú sẹ̀ mí ẹ wò mí ìyá ọmọ mi ìwọ̀n ọba ló yẹ kẹ́nu ọmọ ó mú mọ́ bẹ́ẹ̀ ni ọmọ bá ti mú láti kéke táwọn òbí rẹ̀ ò tètè gbà á lọ́wọ́ rẹ̀ ìwọ̀n tójú irú wọn rí lójú mi rí wọn bí òye sì ti dá sèré àfún èmi mo fẹsẹ̀ ẹlẹ̀ tí mo fẹnu kọ̀ ọ̀rọ̀ sì ti níyànjú báyìí kódà ọmọ mi ti ń yàn mí lódì gbogbo ẹ̀ láà parí. ẹ bàbá a kú oríire.